kò sẹ́ni tó lọ tí ò ní padà. tí ò ní padà. Àfi tó ń tọ̀ ń bá kú lókù. ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí o. ọ̀rọ̀ ńlá ni. tí Alhaji bá gbọ́rọ̀ yìí ó máa dàbí pé. èmi ò Ọlọ́run bá nìkan ní kẹ̀dá máa bẹ̀rù. bí nǹkan bá ṣe mí lónìí Alhaji Wasiu Ayinde Marshal ò ní kẹ́ ẹ mú o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí kí ló ń trending. ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi ṣàlàáfíà ni mo bá yín. arákùnrin kan tí a mọ orúkọ rẹ̀ ní Kúnlé Àyànlówó tó ti fi ìgbà kan jẹ́ ọmọlẹ́yìn Alhaji Wasiu Ayinde olórin Fuji ó pariwo sáyé o ó pariwo síta ó jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé nǹkan kan ò gbọ́dọ̀ ṣòun bẹ́ẹ̀ ni nǹkan ò gbọ́dọ̀ ṣe ẹbí òun. ó ní tí nǹkan kan bá ṣe òun ó ní Alhaji Ayinde Marshal ò ní kí wọ́n mú o níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígbà tí wọ́n ń bi léèrè wípé ó ti tó ọdún mélòó èyí tó ti ń bá Wasiu Ayinde ṣe iṣẹ́ ṣe ni arákùnrin yìí ó jẹ́ ká mọ̀ wípé òun ti lo 32 pẹ̀lú Ayinde Wasiu Marshal tóun ti ń bá wọn ṣiṣẹ́. wọ́n wá bi léèrè wípé látìgbà tó ti ń bá wọn ṣiṣẹ́ yìí ǹjẹ́ ó lè tọ́ka àwọn nǹkan èyí tó ti ní bóyá ó ti nílé ni àbó ti ní mọ́tò. wọ́n ní torí gbogbo ìgbà làwọn máa ń rí èyí tó máa ń tẹ̀lé Wasiu Ayinde lọ sí ìlú èbó tí wọ́n bá ti pè wọ́n fún orin. ṣe ni arákùnrin yìí jẹ́ kí àwọn aráyé ó mọ̀ wípé o òun ò rí èrè kankan láti ọdún tóun ti ń tẹ̀lé Wasiu Ayinde. ọjọ́ tá a bá fẹ́ kúrò wọ́n á fún yín ní pálí yín padà tẹ bá gba pálí tẹ bá tún ti dé Muritala ń bí wọ́n á tún gba pálí yẹn padà. so èmi dẹ̀rù kó wà nínú òfin Nàìjíríà pé pálí oníkálukú ló yẹ kó ṣe kí ni ọwọ́ ẹ̀ ló yẹ kó wà. pálí mi tó ń bẹ lọ́dọ̀ Alhaji sí o tó 3 tí mi ò rí gbà bí mo ṣe bá yín sọ̀rọ̀ ẹni tó bá ti kúrò ẹ lè gba pálí yín kò sẹ́ni tó lọ tí ò ní padà. kí ló dé. I don't know. kò sẹ́ni tó lọ tí ò ní padà. tí ò ní padà. àfi tó ń tọ̀ ń bá kú lókù. ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí o. ọ̀rọ̀ ńlá ni. tí Alhaji bá gbọ́rọ̀ yìí ó máa dàbí pé. èmi ò Ọlọ́run bá nìkan ní kẹ̀dá máa bẹ̀rù. ṣẹlẹ́ni tó bá máa pààyàn tí ò lè jíyàn ikú yìí kí la máa ṣe ń jọkọ. gbogbo náà ni. so kí la ń bẹ̀rù kú yẹn. ó ní ọ̀pọ̀lọpọ̀ mọ ìwà Wasiu Ayinde ó ní nǹkan tí àwọn èèyàn ń rí níta ó ní wọ́n mọ̀ ó ní Wasiu ó burú lẹ̀dá ó ní Wasiu Ayinde ó burú léèyàn ó nítorí pé kò sí òṣìṣẹ́ kankan èyí tó lè dìde lára Wasiu Ayinde ó ní òun ò lè tọ́ka ẹnìkan èyí tó bá Wasiu Ayinde ṣiṣẹ́ èyí tó ṣe oríire ó ní bẹ́ẹ̀ sì ni tí gbogbo wọn bá bínú lọ ó ní wọn ó sì tún bínú padà wá ó ní ìdí tó fi rí bẹ́ẹ̀ ó ní kò yé òun. arákùnrin tó ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ó bi léèrè ó ní ṣùgbọ́n gbogbo ìgbà ó ní àwọn máa ń rí arákùnrin yìí pẹ̀lú Wasiu Ayinde tí wọ́n bá níṣẹ́ ní ìlú èbó tó sì máa ń tẹ̀lé ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ o nígbà tí Kúnlé Àyànlówó tó yanu láti sọ̀rọ̀ wípé gbogbo ìgbà tí àwọn bá ti ní iṣẹ́ ní ìlú èbó ó ní gbàrà tí àwọn bá ti dé airport ó ní Wasiu Ayinde yóò pín passport fún oníkálukú ìyẹn ìwé ìrìn àjò ó ní táwọn bá sì ti dé ìlú tí àwọn ń lọ ó ní yóò gba passport ní ọwọ́ àwọn ó ní bẹ́ẹ̀ yìí ẹ̀hún làwọn ṣe ń bá a yí láti 32 ẹ̀yin èèyàn mi nílé lóko ó ní táwọn bá sì ti parí nǹkan táwọn lọ ṣe ní ìlú tí àwọn lọ ó ní ṣe ni yóò tún gba passport yìí ni yóò sì tún gbà padà ó ní kò sí èrè kankan èyí tí òun jẹ lára Wasiu Ayinde láti bíi 32 tí òun ti bá a ṣiṣẹ́ ó ní kì í ṣòun nìkan o ó ní àwọn pọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń bá ń kọrin àtàwọn tó ń bá ń lùlù àtàwọn tó jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ ó ní kò sí èyí tó lè tọ́ka wípé nǹkan rere tóun ṣe látìgbà tí òun ti ń tẹ̀lé Wasiu Ayinde ó ní ṣe ló máa ń ṣe àwọn bí ẹrú ó ló kàn dàbí ẹni wípé àwọn ẹrú òun ló kó jọ tí ó ń bá a ṣiṣẹ́ ó nítorí wípé òun mọ̀ pé nínú òfin ìlú Nàìjíríà ẹnikẹ́ni ò lẹ́tọ̀ọ́ láti di ìwé ìrìn àjò yìí tí àwọn eléyìnbó ń pè ní pásítọ̀tì lọ́wọ́ ó ní ṣùgbọ́n o Wasiu Ayinde ó ní ìwé ìrìn àjò òun bíi 3 òun ló wà lọ́wọ́ Wasiu Ayinde títí di bí òun ṣe ń sọ̀rọ̀ yìí tó sì jẹ́ wípé kò dá àwọn ìwé yìí padà ó ní ìdí nìyí tó fi jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ gbà àwọn ọmọ lẹ́yìn olórin wọ́n máa ń sádànù tí wọ́n sì jápa nígbà tí wọ́n bá ti dé ìlú tí wọ́n ń lọ ó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ ẹ bá bi wọ́n léèrè wọn ò rí nírì nǹkankan tí wọ́n fi lè sọ wípé in táwọn fi ń ṣiṣẹ́ láti ọdún táwọn ti ń ṣiṣẹ́ nìyí ó ní ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn lórí bẹ́ẹ̀ o ó ní àwọn kan wà nínú wọn tó jẹ́ wípé ọ̀dájú èèyàn ni wọ́n tí wọn ò sì ní àánú kankan lójú ó ní ara wọn ni
Wasiu Ayinde Marshal wà ó ní gbogbo nǹkan tí àwọn èèyàn ń rí nípa rẹ̀ níta ó ní kì í ṣerú èèyàn. orúkọ mi wà tá a lè fún categorically mo sọ fún yín pé ó worst. bẹ́ẹ̀ ni iṣẹ́ tẹ̀ ń ṣe ó dàbí ẹni pé ìbẹ̀rù lẹ fi ń ṣiṣẹ́. ìbẹ̀rù ni o. wáyé tó fi wáyé iṣẹ́ alájí burú bẹ́ẹ̀ ni. àwọn táwọn wò tán máa ń wò lórí stage tán máa ń jó tán máa ń ṣe alárìíyá ni wọ́n. ẹ̀yin lẹ wò bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ìtàlẹ̀ yín ń rí ẹ̀rí ní ọ̀dájú èèyàn ó ní Wasiu Ayinde tí ò sì ní àánú ẹnìkankan lójú ó ní kò tiẹ̀ rò iye ọdún tí àwọn ti jọ ń bọ̀ táwọn ti jọ ń bára àwọn ṣe ó ní kò ní wo gbogbo ilé kó tiẹ̀ wò pé òun fẹ́ ṣe àwọn lóore àbí òun fẹ́ ṣe wọ́n ní àánú ó ní ṣe bẹ́ẹ̀ àwọn rí àwọn ọmọ olórin kéékèèké èyí tó jẹ́ wípé àwọn ọmọ lẹ́yìn wọn tí wọ́n ń tara wọn dìde èyí tí wọ́n ń ṣe ohun ribiribi nínú ayé wọn ó ní ṣùgbọ́n lára gbogbo àwọn ọmọ iṣẹ́ Wasiu Ayinde òun ò lè sọ wípé nǹkan kan èyí tí ẹnìkankan ti gbé ṣe nínú wọn bóyá èyí tó bá níṣẹ́ míì èyí tó ń ṣe níta tó fi mú owó wọlé fún ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi àbẹ́ẹ̀rí wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí náà eléyìí náà tún ní agbára. arákùnrin yìí ó tẹ̀síwájú ó ní ká wo nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad èyí tó dolóògbé láìpẹ́ yìí ó ní bí ọmọkùnrin yìí bó ṣe pariwo síta ní títí tó fi di wípé wọ́n mú ẹ̀mí rẹ̀ lọ ó ní látàrí wípé àwọn tó jẹ́ ọ̀gá fún àwọn tó jẹ́ olórí fún ó lé àṣírí wọn lọ́wọ́ tó sì jẹ́ wípé ó ń wo àwọn olórí wọ́n ń wò ó pé bóyá yóò tú àṣírí jáde ó ní nínú ìbẹ̀rù jójó òun lòun wà ní gbogbo ọdún èyí tí òun ti ń bá Wasiu Ayinde ṣiṣẹ́ ó ní gbogbo nǹkan tí ń ṣe ò tẹ́ àwọn lọ́rùn ó ní ṣùgbọ́n kàyéfì tó wà ńbẹ̀ ni wípé táwọn bá ti gbìyànjú pé àwọn kúrò ńbẹ̀ ó láwọn ò ní mọ nǹkan ọ̀hún tí ó sì tún dá àwọn padà sí ọ̀dọ̀ Wasiu Ayinde ó ní bí gbogbo àwọn ṣe káríkárí nìyí ó ní títí tí òun fi di 32 ní ọ̀dọ̀ Wasiu Ayinde tóun ò sì lè tọ́ka wípé nǹkan rere èyí tí òun ṣe ní. wọ́n tẹ̀síwájú nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Kúnlé Àyànlówó wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ǹjẹ́ ó lè sọ níwájú Wasiu Ayinde ó ní àti wípé tí Wasiu Ayinde bá fetí gbọ́ gbogbo nǹkan tó ń sọ yìí kí ni nǹkan tó lérò wípé Wasiu Ayinde lè ṣe ó nítorí rẹ̀ náà lòun ṣe ń pariwo ó ní lẹ́yìn ìfọ̀rọ̀wánilẹ́nuwò yìí ó ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣòun o ó ní kí gbogbo ọmọ Nàìjíríà ó ní kí wọ́n gbọ́ ó ní tí nǹkan bá fi lè ṣòun pẹ́rẹ́ ó ní Wasiu Ayinde ó ní kí wọ́n mú o ó ní tí nǹkan bá fi lè ṣe bí òun àbí tó ṣe ọmọ òun àbí tó ṣe ìyàwó òun ó ní kò sẹ́yìn lẹ́yìn Wasiu Ayinde ó nítorí wípé bírọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lóòótọ́ ń bọ̀ wá bà ó ní gbogbo wa la jẹ gbèsè ikú gbogbo wa la sì lọ ní ọjọ́ kan ó ní fún ìdí èyí ó lóun ti ń di ọ̀rọ̀ yìí sínú ọjọ́ ti pẹ́ ó ní ó sì ti tó àsìkò tóun ní láti jáde kóun ó sọ nǹkan tó wà nínú òun ó ní ọ̀pọ̀lọpọ̀ tó sì ń tẹ̀lé ó láwọn náà wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n lè sọ ó ní ṣùgbọ́n inú òde tí wọ́n wà ó ní òjé kún ó lè jáde kún ó lè sọ̀rọ̀ síta. ó wá jẹ́ wípé bí ọ̀rọ̀ ṣe rí òun ni arákùnrin yìí ṣe sọ àbẹ́ẹ̀rí wípé èèyàn le ẹ̀rí wípé èèyàn burú àjẹ́ wípé gbogbo awuyewuye èyí tá à ń gbọ́ lọ́tún lósì nípa Wasiu Ayinde Marshal ọ̀rọ̀ náà ti fẹ́ dàbí òótọ́ ṣùgbọ́n a lè sọ nǹkan tó ṣẹlẹ̀ àfìgbà tá a bá gbọ́rọ̀ lẹ́nu Wasiu Ayinde ká tó lè mọ̀ pé bóyá òótọ́ ni arákùnrin yìí ń sọ àbí irọ́ ló wà ń bẹ̀ ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi àwọn Yorùbá wọn a máa pòwe wípé gbogbo ohun tó ń dán òun kọ́ ni wúrà nígbà míì tá a bá rí àwọn nǹkan tí ń ṣe yiniyini wọn a tún máa sọ wípé ìsàlẹ̀ rẹ̀ ó lẹ́gbìn àwa tá a bá rí wọn èyí tí wọ́n ń tẹ̀lé Wasiu Ayinde káàkiri a máa rò wípé wọ́n ti ní gbogbo owó ayé àti ọ̀run láì mọ̀ wípé kò sí nǹkan kan eléyìí ni ìròyìn èyí tí a ní ká mú wá sí etí ìgbọ́yín o kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo nǹkan tẹ́ ẹ bá rò ẹ bá wa fi gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọ jọ́ bá a ṣe jọ mọ̀ ń ṣe ẹ sì mọ́ gbàgbé bá a bá ṣe ń ju àwọn fídíòs wa ẹ máa bá wa comment ẹ máa bá wa like ẹ máa bá wa share tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ń ṣalábàápàdé fídíò wa ẹ mọ́ gbàgbé láti follow page yìí bẹ́ẹ̀ rí wípé nǹkan ń bẹ.